ẹ máa bá mi lo ilé. Bánà ni mo kí ẹ̀yin bàbá mi. Ó ti láì bàbá. Ó ti láì fàájẹ́ kó máa lọ bẹ́ẹ̀. Mo kí ẹ̀yin bàbá mi. Ẹ kú iṣẹ́ ẹ kú kó lè dá o, ẹ kú kó má bàjẹ́ o. Ó ti ṣe ń jẹ láyà. Mo kí gbogbo ẹ̀yin ọmọ Odùduwà, gbogbo ẹ̀yin ọmọ Yorùbá tòótọ́ káàkiri àgbáyé ibikíbi tí ẹ ti ń wò wá. A wà nílùú Ẹ̀rìnlé lọ́wọ́lọ́wọ́ yìí ní ibi tí a ti ń ní ìpàdé pẹ̀lú àwọn àgbààgbà lára àwọn àgbààgbà ìlú, bó tẹ̀ jẹ́ pé a sí ní ààfin Aláyélúwà kábíyèsí wa, ṣùgbọ́n àwọn tí ẹ̀ ń wò wọ̀nyí ẹ bá ti rí wọ́n ti mọ̀ pé àwọn tó tòlú ṣe ni, àwọn bàbá tí wọ́n tó bàbá ni, pẹ̀lú àwọn ikọ̀ tí a jọ kọ̀wọ́ rìn wá síbí lẹ́ni. A fẹ́ fọ̀rọ̀ jomi toru ọ̀rọ̀, a fẹ́ là wọ́n lóye ní ṣókí nípa ìdí pàtàkì tí a fi wá àti ìdí tó fi yẹ kí Yorùbá kó bọ́ lóko ẹrú lásìkò tí a wà yìí. Ẹ máa bá mi ká lọ pẹ̀lú ètò náà, ẹ ṣé. Ẹ máa bá wa share program yẹn, kẹ̀dẹ̀ máa fi kọ́mẹ́ǹtì yín síbẹ̀. Lẹ́ẹ̀kan sí mo kí ẹ̀yin bàbá mi pátápátá, màmá mo kí yín o, àgbáyé adalẹ́ mà, ẹ ní sunkún ọmọ o, wọn ò ní rò fún ọmọ wá bá yín lé. Nǹkan tí abiyamọ ẹrù tí wọn ò kí ń tú wọn ò ní gbé wá bá yín mọ́. Mo dẹ̀ dúpẹ́ lọ́wọ́ ẹ̀yin bàbá mi. Dédé rí mi. Iṣẹ́ tí a wá ṣe níbí, iṣẹ́ tí a wá jẹ́ fún yín, ntẹ́yìn fúnra yín ti mọ̀ sí ni. Òun dẹ̀ ní ìyà tó ń jẹ àwa ọmọ Yorùbá lásìkò yìí. Mo múra nínú ìrìn àjò mi láti ìpínlẹ̀ Ondo, pàápàá jùlọ ìlú Àkúrẹ́. Ọ̀gá mi tí wọ́n gbé kinní dání, ọmọ bíbí ìlú Ọ̀wọ̀ ni wọ́n. Ibẹ̀ ni wọ́n ń gbé, ibẹ̀ ni wọ́n ti ṣiṣẹ́. Wọ́n dẹ̀ jẹ́ gọ́vnà OPC ní Ondo State. Ẹ kúlé o. Mọ́mì mi tó jókòó yìí, Comrade Abigail Ojo, àwọn ni coordinator gbogbo ẹgbẹ́ Odùduwà Liberation Vanguard ní Ondo State. Òṣìṣẹ́ ìjọba ni wọ́n, ṣùgbọ́n wọ́n sọ pé bó ti wù káwọn jẹ́ òṣìṣẹ́ ìjọba tó, wọn ò ní máa pa àwọn ní àbúrò kan, máa pa ẹ̀gbọ́n kan, máa fìyà jẹ wá, káwọn dẹ̀ díjú kan máa wòran. Àwọn náà múra síṣẹ́ yìí, wọ́n dìde. Ẹ jókòó máa. Mọ́mì wa kejì náà òṣìṣẹ́ ìjọba làwọn náà bákan náà. Àwọn ni Comrade Olúyẹmí Adédùn. Àwọn náà jẹ́ ògbóǹtarìgì nínú ọmọ ẹgbẹ́ wa tá a jọjọ ń ṣiṣẹ́ yìí, tá a ti jọ wà ní Ìlọrin láti ìjẹta, àti dé Jẹ́bà, àti dé gbogbo àwọn ìlú tó wà lọ́hùn kó tó di padà rí síbí. Ẹ bá kí àwọn ọmọ dájú. Ẹ kúlé o, Olúwa ṣe o, Odùduwà gbè wá o. Ọ̀gá wa tó ṣe ìkẹta wa, àwọn ni dírẹ́bà tó máa ń gbé wa gbogbo bí a ti gbé wa lọ Èkó, wọ́n ti gbé wa lọ Ìbàdàn, wọ́n ti gbé wa lọ sí Abẹ́òkúta, àti lọ Oǹdó àti ọ̀pọ̀lọpọ̀ ibi. Àwọn náà máa ń gbé wa kiri. Ọ̀pọ̀lọpọ̀ ọgbà náà tiẹ̀ ní sọ pé àwọn ní tiẹ̀ tó bá ti níṣẹ́ òun bá pè wọ́n, wọ́n á dá wa lóhùn lọ́gán. Ìyẹn fi hàn pé àwọn náà ti mú iṣẹ́ Yorùbá kan ti mú lọ́kùnkúndùn. Ẹ bá kí àwọn dádì. Èmi tí mo dẹ̀ ń bá yín sọ̀rọ̀, ọmọ jowó ọmọ ni ilé mi ń jẹ́, gbogbo àwọn tèmi ń pè mí ní ọmọ Lúkà. Dádì ẹ má nìkan jẹ́ kì í jẹ́ ń bẹ̀. So ìyẹn dúró bẹ́ẹ̀. Mo ti sọ ṣáájú, mo ní mo mú ọ̀rọ̀ Yorùbá tọ̀ yín wá. Nígbà táwa jẹ́ ọmọdé, ìtàn la gbọ́ wípé Yorùbá ló ní ètò alétò, a ní gbogbo bí ìlú ṣe ń tẹ̀síwájú sí. Iṣẹ́ tí mo dẹ̀ wá jẹ́ fún yín lénìí, àwọn ìfìmọ̀ṣọ̀kan Yorùbá ní orílẹ̀-èdè France, àwọn náà fi iṣẹ́ yẹn rán wa. Wọ́n ní ẹ lọ bá wa polongo fáwọn èèyàn pé ìyà ń jọmọ Yorùbá o, a dẹ̀ fẹ́ dá dúró o. Ìyẹn la bá wa sọ̀dọ̀ yìí. Tá a bá sọ pé Yorùbá fẹ́ dúró, a fẹ́ dúró, nǹkan méjì ń jẹ Yorùbá níyà. Àkọ́kọ́ ẹ̀rù, ìkejì àtúnfìmọ̀ṣọ̀kan. Tó bá yẹ pé àfìmọ̀ṣọ̀kan ni tí a wá ń bẹ̀rù, á rọrùn fún wa àti jà ká dẹ̀ borí. Tá a bá ń bẹ̀rù tí mo wá oṣù tí tá a bá ní bẹ̀rù tí mo wá ṣọ̀kan, á tún rọrùn fún wa àti jà ká borí. Ṣùgbọ́n à ń bẹ̀rù àtúnfìmọ̀ṣọ̀kan. Tí Yorùbá bá rí èèyàn nílẹ̀ àti gé wọn lọ́rùn, ó máa ń kọ́ Yorùbá lára. A máa sọ pé èèyàn bíi tèmi ni mi ò ní lè
lọ́rùn mi nílé pa Yorùbá ò lè ṣe ṣùgbọ́n àwọn ará abítà ń sọ yìí kò ná wọn ní kankan láti gé orí èèyàn wọn á fi sígi wọn á gbé jó kò jọ wọn lójú ìyẹn ló fi hàn yín pé tẹ bá rí ìṣe wọn àti tiwa ẹ rí pé àdọ́gba àbí kan ni wá àbí kan ni wá ṣé èdè wa dọ́gba ṣé àṣà wa dọ́gba ṣé wọ́n ń lo agbádá bí irú ètò ẹ̀ lò yìí ṣé irúfìlà tẹ́ ẹ dé ìdádì mi ṣé òní wọ́n ń dé ìmúra wa ò dọ́gba èdè wa ò dọ́gba àṣà wa ò dọ́gba ìgbàgbọ́ wa gan ò dọ́gba torí pé kí ni tẹ bá rí àwọn Fúlàní gidi tí wọ́n jinlẹ̀ nínú ẹ̀sìn ṣífì máàmù Yorùbá kò lè kírun fún wọn wọn ní kèfèrí ni torí wọn ò gbàgbọ́ nínú ẹ̀sìn ẹ̀ ẹ̀sìn wa ò dọ́gba àṣà wa ò dọ́gba èdè wa ò dọ́gba kí ló wá mú wa ń sorílẹ̀-èdè kan ìyẹn mo fẹ́ kẹ́ ẹ rò ẹ̀yin bàbá mi tí mo wá bá ń bí àtẹ̀yin màmá mi máa ṣe ọ̀rọ̀ mi ní ṣókíṣókí torí ìní wa sì jìnnà now ní 1914 tí wọ́n fi agídí tán lẹ Nàìjíríà àti ilẹ̀ Yorùbá àti àwọn tó fi agídí lẹ̀ wọ́n papọ̀ Yorùbá ń ṣe tiwa à ń ṣe tiwa lọ́tọ̀ ni Ìgbò ń ṣe tiẹ̀ lọ́tọ̀ àwọn náà ń ṣe tiwọn lọ́tọ̀ ṣùgbọ́n gbà táwọn òyìnbó amúnisìn dé wọ́n ní ká máa jọ ṣe papọ̀ àtúnjọ ń ṣe papọ̀ síbẹ̀síbẹ̀ oníkálukú sì ń mọ́nítọ̀ ara ẹ̀ títí di 1966 nígbà tí àwọn àmì gbàjọba tí wọ́n yí gbogbo nǹkan tá à ń ṣe nígbà tí wọ́n yójú ẹ̀ tí wọ́n dàdé tí wọ́n dojú ẹ̀ dé ní 1957 nígbà tí Awólọ́wọ̀ bẹ̀rẹ̀ sí ní ṣèjọba lórí ilẹ̀ Yorùbá àsìkò yẹn ló ṣe tẹlifíṣọ̀n àkọ́kọ́ ní gbogbo ilẹ̀ Áfíríkà ẹ̀yin bàbá mi àrí nínú yín tẹ́ ẹ ti wà ní primary school tàbí secondary school ńgbà yẹn àsìkò yẹn ló ṣe first television in the whole Africa kó tó di pé France tí àwọn tó rán wa níṣẹ́ France ni wọ́n wà kó tó di pé àwọn yẹn gan ní television àwa ti ní tiwa àti 1957 Awólọ́wọ̀ ti ṣe ètò ẹ̀kọ́ ọ̀fẹ́ àwa la kọ́kọ́ ṣe ní gbogbo ilẹ̀ Áfíríkà Awólọ́wọ̀ ló ṣe rédíò àkọ́kọ́ àwa la kọ́kọ́ ní gbogbo Áfíríkà Awólọ́wọ̀ ló ṣe yunifásitì àwa la ṣe ìkejì ẹsẹ òun ìwà àwa la ṣe ìkejì ní gbogbo Áfíríkà Awólọ́wọ̀ ló ṣe Egypt òun ni yunifásitì àkọ́kọ́ wà yunifásitì Ìbàdàn tẹ̀ wò yẹn òun ni number 2 ní gbogbo Áfíríkà Awólọ́wọ̀ ló ṣe ilẹ̀ Yorùbá ti ń dàgbà sókè àwọn òyìnbó ń wá sílẹ̀ wa wá ṣiṣẹ́ nìyẹn yín bàbá ya gbọ́ lẹ́nu yín àwọn òyìnbó kòrá àwọn Pòtogí àwọn Indian àwọn Bìrìtìkó gbogbo wọn náà ń wá bí tán wá ń ṣiṣẹ́ lábẹ́ wa níbí ní gbogbo àwọn àkókò yẹn ṣùgbọ́n nígbà táwọn ará bí tí wọ́n mú gbogbo ẹ̀ tó ń yí ojú ẹ̀ dé gbogbo nǹkan tí Awólọ́wọ̀ ṣe gbogbo àwọn yẹn wọ́n gba gbogbo ẹ̀ wọ́n kó fún nọ́ọ̀tì o àwọn Fúlàní àti Haúsá àwọn ló ń jọba lórí ẹ̀ ń sìn airport wa tó wà lẹ́kọ̀ọ́ àwọn ló ń pàṣẹ níbẹ̀ owó tán pa níbẹ̀ ọ̀dọ̀ wọn ni wọ́n ń kó lọ ọ̀nà wọn náà fi ń túnṣe ọba wọn ló ń ná seaport wa ọmọ kékeré ló wà níbẹ̀ sísà mi jù lọ tòró ó ṣe pé 40 years ni ẹgbẹ́ mi ni òun ló ń control obìnrin tún ni o òun ló ń control seaport yẹn ibi gbogbo tó ti kó gbogbo àwọn mọ́tò wọ̀nyí wá gbogbo owó tán pa níbẹ̀ náà tì náà ń kó lọ nǹkan wọn náà fi ń túnṣe àwa gangan táwa jọmọ ẹlẹ́ran àwa ń jẹ egun àwa tá a jọmọ aláṣọ àwa ń lo àkísà ẹni ká lọ léèwé ọ̀pọ̀lọpọ̀ nínú yín ló máa ṣiṣẹ́ jìyà nínú títa nínú ríro tẹ́ ẹ fi rán àwọn ọmọ lọ skul owó irú owó ata owó ewé tẹ́ lọ jálóko tẹ́ ta ẹ kó gbogbo ẹ̀ pọ̀ pé kọ́mọ yín sáà lè kàwé àwa lọ skul wá kàwé yẹn á dé kò wá ní ṣiṣẹ́ àwa dẹ̀ gbọ́ nínú tán pé nígbà táwọn bàbá Awólọ́wọ̀ wà ń bẹ̀ tọmọ bá jáde primary 6 lásán gan iṣẹ́ ń dúró fún tó bá sọ pé òun fẹ́ ṣe tó bá tún wá wíṣì pé òun tún fẹ́ ẹ̀kọ́ sí a tún lọ sí secondary school tó bá tún jáde secondary school ìgbà yẹn modern school tó bá tún ṣe tó nígbà yẹn àyè tún máa wà fún tó bá tún fẹ́ ṣiṣẹ́ kó tó lọ university tó bá wá jáde tán ní university a gbọ́ pé wọ́n á fún ní mọ́tò tuntun wọ́n á tún iṣẹ́ á tún máa dúró dé eléyìí tó bá rí pé wá ṣe dáadáa nínú wọn wọ́n á tún fún ní scholarship pé lọ sí ìlú òyìnbó kó tún lọ kẹ́kọ̀ọ́ sí ṣùgbọ́n láyé báyìí ọdún 4 ló yẹ kó mọ́ lò ní university àwọn ìjọba nítorí wọn ò ṣe university dáadáa wọ́n á fi ìyà jẹ àwọn ọmọ wọn á sún ọmọ mi à ń lo ọdún 7 lórí strike lọ́tún àwọn á tún wà strike báyìí ọmọ university ò wọlé o wọ́n fi ìyà yẹn jẹ wá wọ́n wá tiraka ọmọ yẹn tún jáde tán kò tún ní ṣiṣẹ́ kò wá ní ṣiṣẹ́
àsẹ̀yìnwá àsẹ̀yìnbọ̀ ẹ tún wá ní kì í ṣe gbogbo èèyàn la lè fún níṣẹ́ ẹ jẹ́ kán lọ sóko kán lọ máa sóko àwọn náà tún gbéra pẹ̀lú sàtífíkẹ́ẹ̀tì wọn lọ́wọ́ wọn á tún wọnú oko ẹlòmíì ara 1 acre ara 2 á ṣe oko yẹn lọ rabidun àwọn ará abẹ́ àtúnkó màlúù dé wọn á tún wọnú oko yẹn wọn á tún jẹ tó bá wá sọ pé kí ló dé tẹ́ gbé màlúù wọnú oko mi wọn á kì í mọ́lẹ̀ wọn á ṣàládàá wọn á gé lórí wọn á gé lọ́rùn ibo la wá fẹ́ wọ̀ ẹ̀yin bàbá mi ẹni akàwé àkà iṣẹ́ ò sí ẹni á lọ sóko á lọ àwọn ògùntàn yín tún àwọn fúlàní wọ́n tún kó àgùntàn wọnú oko wa wọ́n tún jẹ gbogbo ẹ̀rùn ibo la wá fẹ́ lọ. ìyẹn ní gbogbo àwa ọ̀dọ́ àti gbogbo àwọn ọmọ Yorùbá tó wà lókè òkun pátápátápátá tí wọ́n fi sọ yí pé àsìkò ti tó tí Yorùbá gbọ́dọ̀ gbára wọn lóko ẹrú. ìdí dẹ̀ ni wípé Ọlọ́run fi ọpọlọ ó fi kẹ́ Yorùbá àwa la kàwé jù ní gbogbo Áfíríkà wọ́n list àwọn orílẹ̀-èdè àwọn ẹ̀yà tó kàwé jù lágbàáyé ní àgbáyé nínú àwọn 10 tó kàwé jù lágbàáyé orílẹ̀-èdè àwọn ẹ̀yà ìṣe orílẹ̀-èdè ẹ̀yà òyìnbó pè ní ethnics or tribes tó kàwé jù lágbàáyé Yorùbá wà nínú 10 tó kàwé jù wọ́n wá ń sọ ní Áfíríkà Yorùbá ní number 1 ìyẹn ni wípé tán bá sọ nípa pé èèyàn ní ọpọlọ àwa la ní jù ṣùgbọ́n ọpọlọ yẹn ìyà ló fi jẹ wá nílẹ̀ Yorùbá ìdí ni wípé gbogbo nǹkan tá a ní gẹ́gẹ́ bí ọrọ̀ wọ́n bà gbogbo ẹ̀jẹ̀ mọ́ wa lọ́wọ́ ọjọ́ wúlò fún wa èyí tó wúlò nínú ẹ̀ àwọn Fúlàní náà fi ń ṣe láǹfààní ìdí ni wípé àkàìmọye àwọn nǹkan tó jẹ́ pé òyìnbó ń pè ní tourism ní ìlú yìí nìkan ó láwọn nǹkan tó jẹ́ tourism tó jẹ́ pé ó yẹ kó máa powó wọlé tí mi bá tiẹ̀ mọ ẹni tí mo gbọ́ tí ẹ̀rìn Ìjẹ̀ṣà yẹn tí ẹ̀rìn lé níbí ẹ̀rìn Ìjẹ̀ṣà yẹn àṣà àgbọ̀ nípa ẹ̀ ìkọgòsì ńkọ́ tómi gbígbóná àti tútù ti ń sun omi tó wà lórí àpáta tí wọn ò mọ gbòǹgbò ẹ̀ nílùú Ìkọgòsì ti Ìkọgòsì tiẹ̀ tún yàtọ̀ ìlú kan wà ní tòsí Ìbàdàn Ọ̀yọ́ state yẹn omi yẹn inú àpáta ló wà wọn ò mọ gbòǹgbò ẹ̀ wọn omi tó ti wá kí dẹ̀ ń gbẹ ti Ìgbòho ńkọ́ ètò wà ní Kìṣí lóríṣiríṣi bẹ́ẹ̀ bẹ́ẹ̀ òkè Olúmọ ńkọ́ òkè Ìdànrè ńkọ́ ẹ lọ sí Amẹ́ríkà kẹ́ lọ wo àwọn òkè táwọn òyìnbó ń gùn ìmí ò ga tó òkè Ìbàdàn wọ́n á tún sanwó fi gùn wọ́n á dẹ̀ wá láti ìlú míì wọ́n á wá síbẹ̀ wọ́n náà fẹ́ gun òkè they want to climb mountain they will pay for the government of that country at the same time they will sleep in an hotel wọ́n á sùn sí hotel wọ́n á sanwó fún ẹni tó lò tẹ́ ṣé ẹni tó lò tẹ́ ṣé kò ti powó wọ́n á jẹun o ṣé ẹni tó ń ro jẹ lọ́dọ̀ ẹ̀ kò ti powó wọ́n á dẹ̀ sanwó sápò ìjọba gbogbo ẹ̀ la ní kàkàkiri ilẹ̀ Yorùbá èwo náà jẹ́ kó wúlò fún wa nú ẹ̀ kò sí ní gbogbo Áfíríkà òkè tó sì ga jù ní òkè síngú òkè tó ga jù ní Áfíríkà tó ṣe kejì òkè tó ga jù wá pátá ó wà ní Namibia èyí tó ṣe kejì òkè Ìdànrè yẹn ni ní gbogbo Áfíríkà ṣùgbọ́n ó ṣe ní láàánú pé òkè yẹn kò pa sílè kan fún ìjọba torí wọn ò jẹ́ kó wúlò wọ́n mọ̀ pé táwọn bá jẹ́ kó wúlò àwa la máa lò ìdí nìyẹn tó ṣe make sure pé wọ́n render it useless fún wọn so àwa wá sọ wípé kàkà kí kìnìún ṣakáku ẹkùn ẹ ṣe jẹ́ kóríkàlùkù sọdẹ tiẹ̀ lọ́tọ̀ọ̀tọ̀ torí pé kí ni Fúlàní àti àwa kò sí nǹkan kan tá a fi jọra débi tí wọ́n ti máa pè wá ní orílẹ̀-èdè ẹ tiẹ̀ bá mi ẹ gbọ́ Yorùbá yẹn gan orílẹ̀-èdè kan orílẹ̀-èdè kan ẹjọ́ ṣé èdè wa àti ti Fúlàní jẹ́ kan ni abẹ́gbọ́ Haúsá abẹ́gbọ́ èdè Kànúrí ọ̀nà wo la fi wá jẹ́ kan la fi jẹ́ orílẹ̀-èdè kan ilẹ̀ Yorùbá lórílẹ̀-èdè kan ńgbà adé jẹ́bà Yorùbá ni wọ́n ń sọ ńbẹ̀ adé àpàdó adé kíbi ló dájú ṣàwó ìpọ̀nrìn àti gbogbo ẹ̀ ládé ìpọ̀nrìn gbogbo ẹ̀ ládé ńgbà máa dé gbogbo bẹ̀ Yorùbá la gbọ́ tí wọ́n ń sọ lẹ́nu àwa ni kódà adé etí bèbè odò Ọya yẹn tí ẹ pè ní River Niger a máa kọ́ ní yẹn ní primary school ńgbà yẹn ti bèbè odò Ọya adébẹ̀ tó rárí pé bẹ́ẹ̀ ni boundary ilẹ̀ Yorùbá láti bẹ̀ sísàlẹ̀ bí Yorùbá ni ó bà wá lọ́kàn jẹ́ lọ́pọ̀lọpọ̀ ìdí ni wípé ọmọ ẹlẹ́ran nínú ilé tí wọ́n jìyà
nínú ilé wọn ọ̀pọ̀lọpọ̀ kódà àwọn ọba Yorùbá tó wà níbẹ̀ ìbẹ̀rù ò jẹ́ kán lè ṣe kankan. 254. ìbẹ̀rù wọn ò lè sọ̀rọ̀ ọ̀pọ̀lọpọ̀ ni ò tẹ́ gbowó oṣù for the past 50 years wọn ò jẹ́ sanwó fún wọn torí kán ṣàjẹ́ Yorùbá gbogbo eléyìí ló ń bà wá lọ́kàn jẹ́. ẹ̀yin bàbá wa wọ̀nyí à sọ pé ẹ lọ síwájú ogun kẹ ẹ lọ gbé ìbọn gbé àdá rárá ṣùgbọ́n n tá a fẹ́ lọ́dọ̀ yín òun látòrí ẹ̀ wá yìí àtìlẹ́yìn yín fún àwa ọmọ yín wọ̀nyí. ẹ má bínú ẹ má bọ̀. ẹ má bínú dádì wa a ṣe bẹ̀rẹ̀ ni àtìlẹ́yìn yín lọ́tún lọ́sì ẹ má bínú sí wa. tó etí àtòrí ẹ̀ wá nìyẹn bàbá mi àtẹ̀yìn ìyá mi wípé iṣẹ́ ti ń lọ lákọlákọ ṣé ẹ mọ̀ pé mo sọ̀rọ̀ kan lẹ́ẹ̀kan mo ní àwọn ọmọ Yorùbá ló kàwé jù lágbàáyé tábà kò sí orílẹ̀-èdè tẹ́lẹ̀ délé ní nínú ìjọba wọn bẹ̀ ẹ bọ́ ọmọ Yorùbá ń bẹ̀ bẹ́ẹ̀ dá Amẹ́ríkà lé ní olóyè ọmọ Yorùbá tí wọ́n dìbò fún lọ́wọ́lọ́wọ́ báyìí tó máa wọ Senate tó máa wọ rep kódà ọmọ Yorùbá ti di mínísítà báyìí ní Amẹ́ríkà tó máa bẹ̀rẹ̀ iṣẹ́ ní January 20 pẹ̀lú president tuntun ọmọ Yorùbá ti wà ń bẹ̀ ìkan wà ń bẹ̀ lọ́wọ́lọ́wọ́ báyìí tó ṣe economic adviser fún Donald Trump lọ́wọ́lọ́wọ́ ọmọ Abẹ́òkúta ni Ògúnlẹ̀sì ó wà ń bẹ̀ so Ọlọ́run kẹ́ wa àwọn ọmọ yín àwọn ẹ̀gbọ́n wa àwọn ọ̀rẹ́ wa àwọn àbúrò tó wà lókè òkun gbogbo ti wá wọ́n ti fi ìmọ̀ ṣọ̀kan wípé Yorùbá gbọ́dọ̀ bọ́ sẹ́mu pé àwọn ti jáde ojú wọn ti là gbogbo nǹkan tá a ní tí ò wúlò fún wa níbi àwọn ti rí lọ́hùn pé eléyìí ò tó nǹkan tí a ní nílùú mi omi kan wà nílùú mi omi yẹn owó ni tó bá ti mú coins kékeré báyìí tẹ́ bá jù sí tẹ́ bá wo omi yẹn bí eléyìí ojú èèyàn exactly ni omi aṣẹ́jú la máa ń pè omi yẹn ojú èèyàn ẹ máa rí ojú exactly ojú ó fẹ̀ tó báyìí ó máa ń ṣẹ́jú ojú èèyàn gangan ni dúdú wà ń bẹ gbogbo ẹ̀ ló pé sínú omi yẹn tẹ́ bá fẹ́ kó ṣẹ́jú fún yín ẹ wá mú owó àtijọ́ coins yẹn ẹ jù sínú omi yẹn á ṣẹ́jú báyìí ó sì wà ń bẹ di ọ̀la nílùú mi òyìnbó òun gbọ́rù nǹkan bẹ́ẹ̀ wọn ò fi ṣeré wọ́n á ṣètò anẹ́sọ jẹ́ pé kò síbi tí wọ́n ti ní máa wá ní gbogbo àgbáyé láti wá wo omi yẹn omi aṣẹ́jú náà pé ọkà àkókò ni mo ti wá. so àwọn wọ̀nyẹn ti fi orí kórí wọn ti fi mọ̀ ṣọ̀kan pé Yorùbá gbọ́dọ̀ bọ́ o wọ́n ti ń kọ ìwé tóyìnbó ń pè ní memorandum wọ́n ti kọ petition wọ́n ti tẹ oríṣiríṣi jáde wípé ẹ wá ẹ̀yin òyìnbó tẹ́ so wá pọ̀ àtẹ̀yin òyìnbó àgbáyé a kì í ṣèkan ẹ tú wa ká ẹ jẹ́ kó ní kálukú máa lọ lẹ́ẹ̀rọ kó má sí jà kó má sí gbogbo ẹ̀ Yorùbá òun ṣojo ó pọ̀ yẹ pé tá a bá pretend pa à ń ṣojo a gbọ́ pé wọ́n kàn ká Yorùbá rí kò sẹ́ni tó kà déédéé gbógun wá sílẹ̀ Yorùbá tó dẹ̀ borí wa rí àfi Ìlọrin nìkan àìdẹ̀ ní àkíyèsára ló mú kí Fúlàní gba Ìlọrin mọ́ wa lọ́wọ́ so Yorùbá máa ń fi ọgbọ́n wọ́n máa fi ń ja ogun ni ṣùgbọ́n ìwà àmúra pa fẹ́ bá wọn jagun tó bá gbógun wá àkojú wọn o ẹ̀rù ò bà wá ní táwọn bàbá wa fi ń jẹ̀kọ́ láyé ìjọ yẹn mo mọ̀ pé ó sì wà lábẹ́ ìwé ńbẹ̀ kò sọnù ó ìwà ńbẹ̀ kò sọnù tó bá gbógun wá àwa náà á jẹ́ kó yé wọn pé àwọn Yorùbá ni wá bàbá ti bẹ̀ lóko so ó ní àdìká wa sọ fún yín àtìlẹ́yìn yín irú petition yẹn sì wọ́n tún ṣe fẹ́ ṣe míì jáde wọ́n ti ṣe kan wọ́n tún fẹ́ ṣe míì jáde ẹ bá jẹ́ kí parọ́ fún mọ́mí wá sì máa bá wa fi ọ̀rọ̀ fẹ́rẹ́fẹ́ sí kò sí kankan ní Nàìjíríà ojú ìpani lọ EndSARS lásán ìmọye èèyàn tán pa o ẹjọ ṣé ó tún jẹ́ èèwọ̀ kéèyàn sọ ẹ̀dùn ọkàn ẹ̀ jáde ṣé ìmọye àwọn ọmọ wa tán pa àwọn ẹ̀gbọ́n wa àwọn ọ̀rẹ́ wa àwọn àbúrò wa lórí EndSARS nìkan bọ́n ṣe máa ṣe lọ nìyẹn bẹ́ẹ̀ ṣe wà ìdádì tẹ́ bá gbébọn dání tẹ́ ẹ̀ ń rọ wọn á mú yín wọn á ní kí ni ìbọn yẹn ń ṣe lọ́wọ́ yín pẹ̀lú pé ọdẹ ni yín o wọn á béèrè ẹ̀ ṣùgbọ́n táwọn ará abí bá mú tiwọn dání wọ́n máa tún pọ́n wọn lé lórí ni wọ́n tún máa pọ́n wọn wọ́n á tún máa bá wọn ṣe gẹ́gẹ́gẹ́gẹ́gẹ́ ẹjọ́ sórílẹ̀-èdè kan lájọ wà níbi tí màálùú ti níyì ju ènìyàn lọ ẹ̀bẹ̀ la bẹ̀ yín bàbá wa ẹ má wò wá níran ẹ bá wa sọ fún gbogbo àwọn tó kù ẹ bá wa bẹ̀ wọ́n pé kó jọ̀ọ́ kó dìde fún ọ̀rọ̀ Yorùbá
gbogbo àwọn àṣìṣe tá a ti ṣe ní Nàìjíríà yìí orílẹ̀-èdè wa tuntun àṣìṣe wọn yẹn ò lè wáyé mọ́. ìdí ni wípé ntí Yorùbá lè fi create iṣẹ́ tó jẹ́ pé àwọn ará òkè òkun ká wá máa bá wa ṣiṣẹ́ ń bí àwọn òyìnbó create iṣẹ́ sílẹ̀ làwọn èèyàn wá fi ń sá lọ bẹ̀ lọ ṣiṣẹ́ ṣé tí ò bá ṣiṣẹ́ bẹ̀ ṣé wọ́n fẹ́ gbà kẹ́ wá síbẹ̀ ni wọn ò lè gbà kán wá. so gbogbo ohun tán lè fi create iṣẹ́ wọ̀nyí ló wà nílẹ̀ wa ń bí àní kòkó àní gòdù àní bitumen àní uranium kò sí gbogbo nǹkan wọ̀nyí tí ò sí ilẹ̀ Yorùbá ṣùgbọ́n gbogbo ẹni òwúlò èyí tó wúlò ń bẹ àwọn náà wà lọ sọ́dọ̀ wọn. ẹ̀bẹ̀ la bẹ̀ yín ẹ dìde fún wa o ẹ bá wa bẹ àwọn ọ̀dọ́ ẹ bá wa bẹ àwọn màmá ẹ bá wa bẹ àwọn ọmọ yín tí ò tí ì gbọ́ sí ẹ bá wa sọ fún gbogbo wọn pé àsìkò ti tó Yorùbá ti fi mọ̀ ṣọ̀kan o kì í wá ṣàwa nìkan là ń ṣiṣẹ́ yìí o ṣé wọn pé ilé ìtawà ṣe wá ń bì mo sọ àwọn tó wà ní France lọ́fíìsẹ́ yẹn rán wa wà àwọn nínú àwọn àgbààgbà Yorùbá wọ́n ń ṣiṣẹ́ takuntakun lórí bí Yorùbá ṣe máa bọ́ bó ti jẹ́ pé kò sí bó ṣe máa burú ọmọ àlè pàápàá fara hàn nínú ọmọ ọkọ àásìrò ọmọ àlè àárí kàńdá nínú rẹ̀ sì ṣùgbọ́n àwọn àgbààgbà Yorùbá náà ti dìde àwọn ààrẹ ọ̀nà kakanfò àwọn bàbá wa Ayọ̀ Adébánjọ àwọn Ìgbòho àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ tá a lè dárúkọ tán àwọn náà ti dìde pé kò gbọdọ̀ máa rí bí eléyìí lọ torí tó bá rí bí eléyìí lọ ìran Yorùbá máa tán pátápátá ni tí ò ní sí mọ́ ẹ wá nílé jáde láti sọ pé Yorùbá nìyí irú èyí tó ń ṣe wọ́n ní Ìlọrin àtàwọn other places ní Kwara bí tí wọn ò ní lè jáde boldly pé ìran Yorùbá ni mí kán bá sọ wọn tí wọn mọ́lé gbogbo bá ṣe tí ọba jẹ́ bàmọ́lé gbogbo ẹ̀ lágbọ́ ọba àwọn fúnra ẹ̀ ṣàlàyé gbogbo ẹ̀ fún wa nínú ilẹ̀ bàbá wa ọba ló níyì ọba ló láṣẹ it's an insult to Yorùbá land pé wọ́n mú ọba Yorùbá wọn lọ tì mọ́lé àbùkù ni ọmọdé làwa ṣùgbọ́n agbọ́tàn ọba máa ń pàṣẹ lọ bẹ́ orí ẹni ìsànù wọn á dẹ̀ bẹ́ kò sẹ́ni tó fẹ́ yẹ̀ wọ́n lọ́wọ́ wò ṣùgbọ́n kò sí wọ̀nyẹn mọ́ sí wọ́n ti ń ti ọba mọ́lé ẹ wo. àwọn náà ń ṣèdájọ́ tó gbọ́n náà san sálárì fún wọn. wẹ́ mọ́mì ẹ bá fi kankan àbí méjì kún kẹjẹ ká rán dọ̀ ká máa lọ. ẹ ṣeun ẹ kú ìṣe. ẹ kí ẹ̀yin bàbá mi ẹ̀yin ìyá mi á ní o ẹ kú lé o mi ò ní ọ̀rọ̀ púpọ̀ láti sọ mọ́ torí eléyìí tó pọ̀ jù ni àwọn ọ̀gá wa tó lídìí wa ti sọ nǹkan tẹ̀mí kan máa fi kún ni pé à ń sọ ọ̀rọ̀ kan gbà tá a wà ní mọ́tò bá ṣe ń bọ̀ yìí à ń rí fáàsì 1950 1960 tí àwọn bàbá wa tó jẹ́ olórí wa nílẹ̀ Yorùbá nígbà yẹn ní opportunity láti kí Yorùbá kó lọ kó kúrò ní Nàìjíríà ṣùgbọ́n tán lo opportunity yẹn a lè máa ṣẹ́ ìpè fún wọn ni wọ́n rí nínú àwọn ọ̀dọ́ lè níjọ́ pé tán bá rántí wọ́n máa ṣẹ́ pè fún àwọn bàbá ńlá wa tó ti lọ ìyá ẹ̀ là ń jẹ́ ń sìn ṣe rí ìhà kò kàn mí tí àwọn ọba wa kọ sí wàhálà yìí wọ́n ti ń pa ọmọ Yorùbá lóko tí wọ́n ti jẹ́ kán róko lọ tí ò sẹ́ni tó dá sí wọ́n pariwo lọ bàbá bọ̀ ní dáhùn ó bí ilé ipá àfin tòun ti tóun kò sí nǹkan tó lè wá mí o 2 weeks ago odidi ọba Ifọ̀nà padà nílẹ̀ Yorùbá first class ọba lóòdó ṣe ṣó ronú pọ́ lè kó òun ó ti ń kàn wọ́n báyìí ọ̀rọ̀ dẹ̀ sì ń jáde pé wọ́n sì máa pa sí. wọ́n ṣe bẹ̀rẹ̀ ní. sàn bóyá 2 years ago ọmọ bàbá Fáṣọ̀rántì olórí Afẹ́nifẹ́re ṣé Fúlàní mọ mọ anybody tán bá ṣàtìrí mọ́tò tó dáa ní títì tán rí ẹni yẹn tó ṣe ó jẹ́ Christian ó jẹ́ Muslim wọn ò mọ̀ bóyá àbí Yorùbá ni wọ́n pàdánù ẹ wo ibi tó wá lọ bọ́ sí ó wá lọ bọ́ sọ́dọ̀ àwọn olórí Afẹ́nifẹ́re lọ́rọ̀ yẹn gan ṣe wá káwọn lára lọ́rọ̀ Àmọ̀tẹ́kùn ṣe ń jáde ní tí mo bá débẹ̀ ni pé kò sẹ́ni tó mẹni tó máa kàn ọ́ ẹ má jẹ́ ká kọ ìhà kò kàn mí sọ̀rọ̀ tó wà nílẹ̀ ẹ lè sọ pé kò ní kàn yín Ọlọ́run ní jẹ́ ọkàn wá o kò síbi tọ́fà ò lè dé kó má di pé ó kàn wá olóṣè jẹ́ ká dìde gẹ́gẹ́ bí àgbà ṣe rọrọ̀ tó wà lẹ̀ ìpele ìpele ni ẹ̀yin àgbà wa kì í ṣe gbogbo yín lẹ lè dìde pé kẹ́ ẹ bọ́ sójú ogun àbí pé kínní but at least ó láwọn kan tẹ́ lè fi assist àwọn ọ̀dọ́ náà tán lè dìde pé kínní àwọn náà nípa tiwọn àwọn tó lẹ́nu àwa tó ní ìrìn ẹsẹ̀ gbogbo ẹ̀ náà máa ń ṣe àti Christian o onípa tiẹ̀ láti kó ń bẹ̀ bó jádùúrà ló mọ̀ ń gbà bó jórí òkè ní máa gbà àti Muslim o onípa tiẹ̀ àtàwọn oníṣẹ̀ṣe kò sílé ìtútù kó dàrú lọ́rọ̀ tó wà nílẹ̀ torí nílẹ̀ Yorùbá àlàáfíà wà bí
Christian àti Muslim àti oníṣẹ̀ṣe àjọ ń ṣe papọ̀ ni wọ́n rẹ́ni tó jẹ́ tí ó jẹ́ tí ìyá àti bàbá ẹ̀ jẹ́ Muslim tọmọ ní Christianity ló ń fẹ́ ṣe tó dẹ̀ ń lọ sí ṣọ́ọ̀ṣì bàbá ńlá àwọn oníṣẹ̀ṣe ni. bàbá tá lọ́dọ̀ ẹ̀ lánàá ẹ sọ náà. ọba Ṣàó ìyàwó ẹ̀ Christian aláàjì lò ìyàwó yẹn ló ṣe ìdáná fún tó ń ṣe gbogbo nǹkan tí ò sí wàhálà o so ilẹ̀ Yorùbá ní àlàáfíà wà ẹ jẹ́ ká maintain àlàáfíà ẹ jẹ́ ká bọ́ lóko ẹrú ọmọ tiwa lájáde yunifásitì ta ló máa kọ́ fashion design ọmọ tiwa lájáde yunifásitì ta ló máa kọ́ bíríkìlà àwọn tí ò sí ń tán mọ̀ bẹ́ẹ̀ dé federal ministry lé ní àwọn ló kún bẹ̀ bẹ́ẹ̀ dé custom àwọn ni bẹ́ẹ̀ dé kínní civil defence ojoojúmọ́ náà ń gbà wọ́n síbẹ̀ o àwọn tí wà ní iṣẹ́ o ìbí fẹ́dẹ̀ tí ọ̀rọ̀ civil defence ibi náà ti ṣe o south west náà ti ṣe o ti fẹ́ jọ tẹ́wọ́ gbà so ẹjọ́ ẹ jẹ́ ká dìde ẹ jẹ́ ká sọ fáwọn èèyàn torí níbi tọ́rọ̀ ń lọ wọ́n máa pe àjọ kó má di pé àwọn èèyàn àwọn Yorùbá gan tá a fẹ́ jà fún gbọ́dọ̀ kó wá àgbọn kankan nípa ẹ̀ o ò la fi ń create awareness ẹ jẹ́ káwọn èèyàn wa mọ̀ nǹkan tó ń ṣẹlẹ̀ dẹ́n kí kálukú mọ̀ bá ṣe múra ẹ̀ kí kálukú mọ̀ bá ṣe ṣọ́ ara ẹ̀ torí a lè sọ pé ó máa ya ní bí eléyìí kó lọ ya bí eléyìí o àmúra ogun o ṣùgbọ́n ẹ jẹ́ kí kálukú kò mú ara ẹ̀ ẹ má dẹ̀ já ṣe nǹkan táwọn ọmọ wa generations to come tá a máa gẹ́gù fún wa tá a máa bú wa pa àwọn bàbá ìyá ìgbà kan tẹ̀ ti dìde ńgbà yẹn kí ló dé gbàgbọ́ kúkú jáde lẹ̀ ṣẹ́rẹ́ lè tára wọ́n lè fight to finish ni o bí Yorùbá ò bọ́ àní dẹ̀yìn so ẹ jọ̀ọ́ ẹ má jẹ́ ká jẹ ogún àwọn ọmọ wa ọ̀la ká jẹ mọ́ ayé torí ẹlòmíì tó bá ṣàtìríkò díẹ̀ nínú politics lẹ́ni kò sí tó kàn pẹ̀lú generations to come o ẹ jọ̀ọ́ ọjọ́ ọ̀la àwọn ọmọ wa ẹ jẹ́ ká rò yìí tá a ṣe ìyà tá a jẹ́ tó tá a tún jìyà tọmọ ní school fídíò pé tó bá ṣe tán á tún tọ́jú wa ilé wa lọ máa tún wà àtún máa bọ́ wọn ọmọ yìí tó bá yìí dàgbà àwọn tó yẹ kó níyàwó kó má darúgbó sábẹ́ wọn gbà tí ò síṣẹ́ àtúnfẹ́ yàwó èyí tá a tún dáwọ́ àtúnṣe márèjì fún ẹlòmíì àlà òbí míì tó bá ṣe látúndáwó látún rẹ́ǹtì ilé fún wọn ṣáà máa bá láìfù tiẹ̀ lọ díẹ̀díẹ̀ àjọ máa má lè jẹ́ tó lọ kí ọmọ ẹ̀yìn látúndé ẹrù oúnjẹ lọ kó má máa rí bẹ́ẹ̀ lọ ẹ jẹ́ kí gbogbo wa dìde ká gbára wa sílẹ̀ ká gba àwọn ọ̀dọ́ wa sílẹ̀ ká gba àwọn ọmọ tá a ti bí sílẹ̀ Ọlọ́run á ràn wá lọ́wọ́ o odò àgbè wa o. ẹ jẹ́ kí n kàn sọ díẹ̀ kí n rántí àwọn àjèjì àgbàrá wa tó bá wà níbí ìkọ́ ní Ondo State lẹ́ni mo ní àǹfààní láti sọ fún yín pé gbogbo àwọn àjèjì àgbàrá láti parapọ̀ síbi kan tẹ bá wò ń gbà kan OPC ni o àì máa ń kọjú ìbọn síra vigilante gbòòbọ̀ látòrí vigilante ni o àtòrí àgbẹ̀kọ̀yà reform àgbẹ̀kọ̀yà ni o àwọn ọlọ́dẹ ìbílẹ̀ ni o ọlọ́dẹ àbáláyé ni o gbogbo àwọn pátápátá wa àti parapọ̀ àtijọ́ oúnjẹ àtijọ́ kódà àti fún wọn lórúkọ àtúnfara lórúkọ tó yẹ pé kò síbi kí nǹkan lè wá bá wa so ẹ jẹ́ kí àwọn tẹ́ bá belong sí mẹ́ni àwọn ọmọ wa tó bá belong sí àjàgbá ẹjọ́ ẹ jẹ́ kún ẹ parí ìjà tó bá wà láàrin ẹ jẹ́ kún bára ṣe ẹ̀dẹ̀ wéré èèyàn tẹ́ máa fi sínú wọn because wọ́n ti rìfọ́ọ̀mù ẹ̀ wéré èèyàn OPC Àgbẹ̀kọ̀yà Àwòkọ̀yà gbogbo àwọn ẹgbẹ́ wọ̀nyẹn. lóòótọ́ ara àwọn mi tó yẹ pé gbogbo àwọn ẹgbẹ́ yẹn ló fi ṣe nǹkan tí ò dábọ̀ tẹ́ ti pa àmọ́ àwọn tó wà mẹ́tẹ́ lè yọ tẹ́ ẹ bá ṣèpàdé tó yẹ pé àwọn yẹn ló lè lé wọn pé àfẹ́ nǹkan báyìí nílùú ẹ bá sọ pé ẹ kóra wọn pọ̀ torí ká lè múra ẹ̀yin ni bàbá wa yẹn lè fẹ́ràn wa níṣẹ́ àwa dẹ̀ ti rẹ́dì à ń ṣiṣẹ́ yẹn káàkiri odò àgbẹ̀ gbogbo wa o Ọlọ́run mú wa délẹ̀ ìlérí o. tó bàbá ẹ bá wa dá sí àbí ta ló máa sọ̀rọ̀. ẹ dákun ọ̀rọ̀ ní gbogbo wa lẹ̀lẹ̀. àmín. ṣé ẹ rí nǹkan tó ṣẹlẹ̀ ó ti ṣẹlẹ̀ ti pẹ́ àti tara wa ó dàbí àkókò díẹ̀ ń jọ̀hún tí kọ̀lọ̀kọ̀lọ̀ wá rí yóò ṣàwọ̀ gbé lọ́dún pé iná ní bẹ lórí ẹ iná ní bẹ lórí ẹ ṣùgbọ́n gbogbo ọjọ́ kan ni àkókò wa wò pé àwé tí ń ṣàì kí ló dé tọ̀ ń sábà yìí tọ̀ máa sá fún mi. ó ní kíní tí ń bẹ lórí ẹ náà ni ó ní ntọ́ pé kọ́ wá fọ́ọ̀kan wò bẹ́ẹ̀ la àkókò díẹ̀ ti ti di pàjẹ́ kọ̀lọ̀kọ̀lọ̀ máa sá fún àkókò ńjọ́ nẹ̀. so àwa pàápàá àwa Yorùbá àwa la ti fojú bí agbègbè orí wa fún ẹ̀wẹ̀rẹ̀ yẹ̀ wò àṣìpadà ń bẹ nítorí ìjẹkújẹ ìmọ̀tara ẹni nìkan pé kò kàn mí lónìí ó sì wá gbàgbé pé ó kàn lọ́la ó sì gbàgbé pé ó lè kàn ọ́ lọ́la àbọ̀ òbí máa lẹ́lẹ̀ ní kàn wáyé ló wá dé yìí nísìn ọ̀pọ̀lọpọ̀ àwọn ọba wa yìí tó bá kíyè sára náà wọ́n ṣẹ̀ṣẹ̀ máa regret ni wọ́n ti fara wọn lé ẹ lọ́wọ́ wọn regret wọ́n sì ń gba sílè kan díẹ̀díẹ̀ lọ́wọ́ àwọn arábí. ọba àlú ó sì wá di yẹ̀yẹ́ ọba àlú wá di tí ò lọ́wọ́ máa wá gbóláyé dédú ìgbóláyé ń lọ yìí so
gbogbo nǹkan ẹ wo láyé bàbá wa Awólọ́wọ̀ àwa làjẹ́ ìjọba ṣe o àwa Yorùbá gan làjẹ́ ìjọba ṣe àwa làkọ́tà gbogbo rẹ̀ àwa ládé wọn orí Awólọ́wọ̀ tẹ̀ mọ́lẹ̀ tí òjò orí bọ̀ ṣe ìjọba tó ìfẹ́ ayé lẹ́lẹ̀ torí èrò tí àwọn wọn ń gbà kí o tó jìjà òmìnira èrò tó dáa ni tó má láàfin àwa ni ṣùgbọ́n nígbà tá àjẹ́ òdì ṣe ń kọ́ àwa làjẹ́ òdì ìjọba ṣe tó yìí lọ kọ́lọ́hún kó wá gbà wá kó ṣàánú wa kó fọwọ́ tó wa lọ́kàn ká pa ìrònú wa dà ẹni tí n bá ti ń jẹ lónìí ọ̀sìn náà ti pé bó bá dọ̀la tí ọ̀rọ̀ abẹ́ ń bá di ọ̀tún padà jẹ náà ní túláàsì pátọ̀ bá ti kú a máa ro ohun tá a jẹ lẹ́nu nìkan àní ro ọjọ́ iwájú àní ro ọjọ́ ọ̀la mọ́ ẹ máa wo tí ń ṣẹlẹ̀ nísìn àwọn gbogbo àwọn tá à ń wíwọ̀n ọmọ wa náà ó tún kó bàbá yẹn tó tún mọ̀ náà ń gi tá a bá ti rí kìnìkan tó ti dé nísìn ọmọ wa náà ó kó bàbá ó kó kakí mọ́ ọ lọ́rùn owó tí ó tí a ń yè fún wa náà wò tẹ̀ ní ìsan fún wa lásìkò kọ́lọ̀ wọn kó sá gbà wá gbogbo bí tẹ̀ ń bá ń dé náà ká máa ṣe àwa létí. àkókò ti tó. wọ́n ti mú alẹ́rú wọ́n ti sọ àdé sí wọ́n ti ń gùn à torí pé a ti fara wa lé wọn lọ́wọ́. lókè ọ̀yà tó bá lọ bá Haúsá lọ́fíìsì tó ń bá ń sọ fẹ́tẹ̀ yóò pé mẹ́nẹ́nì tó rẹ́jì gáyì. nbẹ la wa Yorùbá nbẹ la ti tara wa dànù gbogbo oríṣiríṣi nǹkan báwọn la fi tara wa dànù tó àfikà tó bá tásìkò àfikà ronúpìwàdà. àsìkò ti tó bàbá òun náà látòrí ẹ̀ wá yìí gbogbo ẹ̀yin tí ẹ darapọ̀ mọ́ wa gbogbo yín la kí láìkú ẹyọ̀kan ẹ̀yin tí ẹ̀ ń wò wá láti orílẹ̀-èdè France láti Amẹ́ríkà láti Canada gbogbo yín la kí o gbogbo ẹ̀yin tí ẹ darapọ̀ mọ́ wa láti ìlú London àkí gbogbo yín Ṣọlá Fàájì mo kí yín o bàbá wa wọ́n sì fẹ́ bá wa ní gbólóhùn kan kó tó di pé àdèládé ká lè máa tẹ̀síwájú nínú ìrìn wa tó bàbá. akí ẹ káàbọ̀ èmi náà tó bá ní gbólóhùn àmì náà tó bá ní gbólóhùn kọ̀ọ̀kan ká tó lọ. ẹ máa bá a ṣe ní kámọ́. dàpọ̀ ìfẹ́ gbé lọ́wọ́ wa yìí tó dáa púpọ̀ mọ́ àmọ́ fẹ́ béèrè pẹ́sẹ̀ bíi méjì mẹ́ta ká tó tẹ̀síwájú. ṣé ẹ gbé lọ́wọ́ yìí ṣé gbogbo àwọn ọba ilẹ̀ Yorùbá tó rẹ ní àti France ṣé wọ́n lọ́wọ́ sí i. ẹ dáhùn ẹ ṣe púpọ̀ sí. kẹ́kọ̀ọ́ papọ̀ kó má jẹ́ kẹ́kọ̀ọ́ máa pa. ẹ̀kejì àwọn olóṣèlú wa kàǹkà bí àwọn Tinubu bí àwọn Ọbásanjọ́ àwọn bíi lídà Afẹ́nifẹ́re àǹkó ṣé wọ́n lọ́wọ́ sí i. ẹ dín sùúrù ṣe rí ìbéèrè tí ẹ béèrè yẹn bàbá mi ìbéèrè tó lágbára ni àwọn máa sọ díẹ̀ sí náà ṣùgbọ́n à ní fi torí àkókò wa èmi wá fẹ́ tí ó wáyé pé kí n gbé ọ̀rọ̀ yẹn bí mo ṣe fẹ́ ni n bá fi ìbéèrè n bá fi dáhùn ìbéèrè yín ṣùgbọ́n wọn ò kọ́ wa bẹ́ẹ̀ gẹ́gẹ́ bí ọmọdé à ní fi ìbéèrè dáhùn ìbéèrè yín ní tí mo wá fẹ́ sọ ni wípé kò sí nínú òṣèlú ilẹ̀ Yorùbá ọ̀ kí n sọ pé kò sí ẹni tó ní owó dání tó fẹ́ kẹ́ lòmíì tó òun ìyẹn nǹkan kan tí mo fẹ́ kẹ́ dì mú tẹ́ bá wá wo àwọn olóṣèlú tá a ní ẹ rí i pé èṣù ni gbogbo wọn àwọn tí ò fẹ́ kí ẹ lo àkókò gàgàrà tí ò fẹ́ kí kékeré ó kọ ni wọ́n á fi ìyẹ́ bu ọmọ tí wọ́n á rán ọmọ ẹlòmíì níṣẹ́ ikú ọ̀pọ̀lọpọ̀ nínú wọn ló mọ tá à ń kojú torí àwọn fúnra wọn gan ìyà ń jẹ wọ́n ẹ lè mọ̀ Yorùbá ẹ̀yin àgbàlẹ̀ pòwe o tó ṣe bí òwe wọ́n ní adìyẹ ńlá gùn ẹ lè mọ̀ ìyà ń jẹ wọ́n ọ̀pọ̀lọpọ̀ àwọn gómìnà wa tẹ́ ẹ rí wọ̀nyí ẹnu lásán ni wọ́n fi ń jẹ́ gómìnà tán bá ṣe nǹkan kan tó tako àwọn aráabí wọ́n á sì sí allocation wọn ò ní rí gbà táwọn bá dẹ̀ ra allocation gbà kí náà ti fẹ́ rówó gómìnà wa lẹ́kìtì kò sí kankan tẹ́kìtì ní àfi ọpọlọ àti ìwé tí wọ́n mọ̀ tá bá sọ pé nǹkan ọrọ̀ ajé tó bá ti yàtọ̀ sí oko àtàwọn ọrọ̀ ajé míì tí wọn ò tí ì jẹ́ kó wúlò níbẹ̀ òun nìkan ló wà lẹ́kìtì tí ìjọba bá gbówó dé
òun lèkìtì ń rí ń lò tán fi ń ṣe ọrọ̀ ajé ìlú wọn bẹ̀ wọ́n á pín fún tíṣà ń bẹ̀ wọ́n á sanwó òṣìṣẹ́ wọ́n á ṣe gbogbo at the end of the day kò ní sí kankan ẹ sọ fún mi irú gọ́vnà yẹn ṣé ó lè sọ̀rọ̀ sí òkè ṣé ó lè bú wọn lókè ó lè bá wọn jà lókè tó bá dánwò ìyà jẹ́ òun lè ṣe rí tí gbogbo wọn kẹ̀yìn sí wa tán fi ní tán bá lè pa wá kán pa wá tẹ́ ẹ bá lè kú kẹ́ ẹ kú torí eléyìí tán sẹ́ndì wáyà wọ́n rí mú nínú ẹ̀ tán lọ fi ra lé sí Dubai wọ́n rí mú nínú ẹ̀ tán fi ra lé sí Amẹ́ríkà wọ́n rí mú tán fi ra lé sí London tán máa kọ́ àwọn ọmọ wọn àtìyàwó wọn sí so tán bá lè pa wá dànù bí tó bá di pam igida ẹ̀yẹ fò lọ́ni so a lè fi tàwọn olóṣèlú ṣe ká tó sọ pé a fẹ́ bọ́ lóko ẹrú òmìnira ò kì í ṣọ̀fẹ́ òmìnira dádì mi kì í ṣe ọ̀fẹ́ ó kàn lè jókòó sínú ilé kódà àwọn tó jókòó sínú ilé tí Bíbélì sọ nípa wọn Peter àtàwọn díẹ̀díẹ̀ tí wọ́n wà nínú ilé wọn ò jókòó wòran wọn ò káwọ́ gbéra o Bíbélì sọ pé wọ́n bẹ̀rẹ̀ ìsọjí ńláńlá wọ́n pàtẹ́wọ́ wọ́n kọrin gbogbo ń dà lára wọn kó tó di pángẹ́lì wá dá wọn lóhùn kó tó ṣílẹ̀kùn a ní káwọ́ gbéra ká ní freedom ń bọ̀ freedom ò lè wá o àwa la máa sọ pé a fẹ́ gba freedom you will ask for it before the freedom will come possibly you fight for it so ìyẹn tọrọ àwọn olóṣèlú sẹ́ẹ̀rẹ́ àwọn ọba wa àti bẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ náà ti jẹ́ ọlọ̀tẹ̀ nílẹ̀ Yorùbá mò ń sọ mò ń tún sọ èmi ò ń bú ọba mi eléyìí tí mo dẹ̀ sọ èmi tí lérò pé mo bú wọn ọlọ̀tẹ̀ ni gbogbo àwọn ọba wa ìdí ni wípé àìgbọ́ra ẹni yé àti ìmọ̀ kò kàn mí tí Yorùbá ṣe títí tí ara ilẹ̀ Yorùbá fi sọnù sí Benin Republic kò kàn mí tí Yorùbá ṣe títí tí ara ilẹ̀ Yorùbá tó fi sọnù sí Ìlọrin títí tó fi wọ Jẹ́bà òun ni àwọn ọba wa rawọ́ lẹ́sìn tí wọ́n sì ń ṣe wọ́n wá ń sọ fún wa pé wọ́n ń ṣiṣẹ́ lábẹ́ ẹ̀dọ̀ iṣẹ́ wo náà ń ṣe lábẹ́ tí ò yẹ káwa mọ̀ iṣẹ́ wo náà ń ṣe lábẹ́ tí ò ṣe é sọ fáwọn àgbààgbà Yorùbá pé Yorùbá ní ọmọdé gbọ́n àgbà gbọ́n òun nílẹ̀ Ifẹ̀ yìí kí ni iṣẹ́ wo lẹ̀ ń ṣe tí àwọn ọ̀dọ́ yín tẹ̀lé kó tó bá le jù ẹ kó wọn búra yín tó bá máa sọ síta ẹni bá sọ kó kú kó pọ̀ ẹ̀jẹ̀ kó kú n ta fẹ́ sọ fún yín o ẹ̀yin ọmọ wa n ta fẹ́ sọ fún yín o ẹni tó bá sọ jáde ó yá kí ọwọ́ bọ̀ kò dìgbà tó bá fi nǹkan sẹ́nu tó bá ti ń fọwọ́ nǹkan bí eléyìí tó bá jáde tó bá gbìyànjú tó fẹ́ sọ ikú ni àpọ̀ ẹ̀jẹ̀ kú ni kò ní lè sọ Yorùbá gbogbo ẹ̀ wà ẹ̀dẹ̀ lẹ́yìn ṣe kinní kan ẹni ẹ̀ ń jà ẹ̀ ṣiṣẹ́ lábẹ́ kò síṣẹ́ tí wọ́n ń ṣe o tí ìyẹn bá dẹ̀ ń rí bẹ́ẹ̀ lọ bàbá majority àwọn ọba yẹn ntẹ́ ẹ̀gbà wọ́n ń gbà 5% wọ́n ń gbà sápò ẹ̀yin ò dẹ̀ rí kankan àwọn ọmọ yín ń kàwé kò síṣẹ́ táwọn tí wọ́n bá kàwé ẹ má jò sáriwo táwọn ọmọ tí wọ́n bá kàwé tán dé wọ́n mọ̀ bọ́ ṣe máa kọ lẹ́tà fún un ó yá lọ fún gọ́vnà tí wọ́n á fún wọn ṣẹ́ sọ ẹ̀yin lè lọ bá lu yín sìn ọba ìlú yìí pé dáàdi ọmọ mi iṣẹ́ ṣetán ní yunifásitì èsì tá fún yín ni pé ṣáà yín nìkan lọmọ ìlú yìí ni ṣèbá àwọn ọmọ ìlú yìí mi wà ń bẹ̀ ẹ jẹ́ ìran àwọn lọ́wọ́ náà ìtàn máa sọ nìyẹn. a lè dúró dọba ká tó ṣe nǹkan kan káwọn bá máa ṣe tiwọn ìjà wọn gan là ń jà ṣùgbọ́n tí wọn ò bá gbà pé ìjà tí wọn là ń jà ó kù sọ́wọ́ wọn torí bí àwọn tó olóṣèlú wa àwọn tó ń ṣèjọba bọ́n ṣe ń tẹ àwọn ọba wa nítẹ̀kútẹ̀ ó ń bà wá lọ́kàn jẹ́ ṣùgbọ́n àwọn ọba wa yẹn náà káwọ́ gbéra jù wọ́n mọ̀ ṣe sọ pé Yorùbá lójo ojo ló ṣe wọ́n tí ò bá ṣe ojo tó ṣe wọ́n ni wọ́n á dìde pé ó lè kojú mi ọba ni mí mo ba lórí ohun gbogbo ilé tó bá sọ̀sọ́kúsọ wọ́n á ta láṣẹ ṣé gbogbo ẹ̀ náà máa ń ṣe fún ọba tó bá fi ń jẹ tọ́ba bá sọ pé kẹ́ni lọ kú ó máa lọ kú ni ọba ìlú mi ìgbà kan tó gbéṣẹ̀ lánàá tó bá ń jáde bọ̀ wọn ò bí ẹ dáa kó pàdé ẹ̀ ó lé tutù tó máa ṣe ọba yẹn gbéṣẹ̀ ní 1976 tó bá ń jáde bọ̀ nínú ààfin ẹ̀ ènìyàn tó bá pàdé ẹ̀ lọ́jọ́ yẹn ọ̀run ni tó bá ti ṣètùtù yẹn tán kó tó jáde wọ́n á ta ẹ̀jẹ̀ yẹn sílẹ̀ kó tó jáde tó bá dẹ̀ sọ pé ìwọ orí mi ò kí mi lọ kú bẹ́ẹ̀ yẹn ẹni yẹn máa lọ kú ni àṣẹ ló ń jẹ́ bẹ́ẹ̀ àṣẹ tó bá ń lò ní gbogbo ẹ̀ sì wà níbi tó wà àwọn bàbá wa yan àìṣòtítọ́ wọn ni ò jẹ́ kó jẹ́ fún wọn mọ́ òun ni ò jẹ́ kó jẹ́ fún wọn mọ́ so mo bẹ̀ yín a lè dúró dọba a lè dúró do olóṣèlú ẹnu ọwọ́ ara wa la máa fi tún ara wa ṣe ilé sọ́jú lọ ẹ jẹ́ fún mọ́mí láyè. no ẹ jẹ́ kí mọ́mí sọ̀rọ̀ tí mọ́mí bá ti sọ̀rọ̀ you reply. tá a bá fún ilé wa ìnọ́dà àtọ́ba àti ìjòyè àtolóṣèlú
àtàwọn aráàlú tá a bá gbọ́ra wáyé gbogbo kọ́ọ̀sì tá a bá fẹ́ gbà fún yóò ṣe é ṣe ṣùgbọ́n tí divide and rule bá ti wà ibi tí mo fẹ́ ká àfọ́ ìdè nìyẹn. sẹ́ẹ̀rì ọ̀rọ̀ yìí yé mi ẹ má jẹ́ ká prolong ibi tẹ́ ń lọ yé mi dádì ẹ má jẹ́ ká pẹ́. mo ń bọ̀ sẹ́ẹ̀rì àwa táwa ní Kwara yìí tá a bá ní àwọn olójú ìyàjú Nàìjíríà especially nílẹ̀ Yorùbá àwa táwa ń Kwara ni. àwọn ni àmọ́. sẹ́ẹ̀rì tẹ́yìn tẹ́tẹ̀ gbé lọ́wọ́ lónìí tẹ́yìn sọ yìí àwa ti wà nínú rẹ̀ gbàtí àti bí a bí a sínú wàhálà yìí. torí kò sí ní tá a rí sí Nàìjíríà ààrí west lọ. ààrí west lọ ẹ̀rí náà ti lọ. àwa tá a wá ń Kwara gan ni a witness gbogbo tẹ̀yìn ń sọ èyí tó gbádùn Nàìjíríà ẹ gbádùn. ó lágbára o. ṣùgbọ́n Kwara ò rí ibì kankan lọ ààrí anírí Haúsá àṣírí anírí Yorùbá akọ̀mọ̀ agbóńdúkú ni. má ṣe o. tí ò bá sẹ́ni tó lè gbìjà wá ń Kwara. àmọ́ tọ́lọ̀ bá ní kẹ́rì ìjà ìgbà abẹ́ gbọ́. gbogbo wa ká bá rí jà. bá a bá rí jà àwa gan lẹ́rẹ́ ìjà fún Kwara. ẹ dá sí ẹ dá sọ̀rọ̀ yẹn ẹ jẹ́ kán fèsì sí. ṣé rí gbogbo bẹ́ẹ̀ ṣe rí pọ̀npọ̀n náà tá à ń kojú Nàìjíríà gbogbo ìtẹ́ sọ àti sọ́kẹ́ tó dé origin Nàìjíríà gbogbo ẹ̀ láti sọ gbogbo ẹ̀ la mọ̀ tẹ́ bá dé Usman Danfodiyo University wọn kọ kẹ́nẹ́ kà síbẹ̀ lọ lùgádì ló kọ́ kò sọmọ Yorùbá tó bá ka tí wọn kọ wọn fi kẹ́nẹ́ mọ ni wọn fi kẹ́nẹ́ kọ́ ni wọn ègírèfọ̀ ẹ̀ ni wọn ṣépèlé Yorùbá níbẹ̀ ni Amadu Bello wa nbẹ ló ti wé láwà ní tó wà níbi tí wọn dé náírà yẹn ó wá ṣe báyìí tí wọn yà sí ló ṣe báyìí sílẹ̀ ó ní oore rẹ̀ kí òun tilẹ̀ Yorùbá wá ní Nàìjíríà mọ́ ó ṣépèlé Yorùbá àwọn ègírèfọ̀ ẹ̀ síbẹ̀ má ṣe o. ní 1922 to 1923 after the Aba riot tí wọ́n gbé ẹ̀kọ́ta kúrò ní Lagos colony tí wọ́n dá padà sí Kaduna gbé ẹ̀kọ́ta ó wà lẹ́kọ̀ọ́ tẹ́lẹ̀ àwọn á dá padà sí Kaduna because Aba riot pé obìnrin máa sanwó orí kò sanwó orí níbẹ̀ ni Lugari tó kún Haúsá lọ́gbọ́n pé sẹ́rìn àwọn ẹ̀wọ̀n ti kàwé jù yẹn lọ ẹ máa kọ́ ọmọ sáàmì bẹ́ẹ̀ bá ti kọ́ ọmọ sáàmì tí wọ́n ti kó balẹ̀ lọ́wọ́ Yorùbá ìwé náà máa kọ ìwé náà mọ̀ akọ̀wé lẹ́ẹ̀ máa fi hàn sí ẹ̀yìn lẹ́ẹ̀ gbé ban lọ́wọ́ abẹ́ẹ̀kẹ́ ti rí ohun tí mò ń gbìyànjú àti sọ ni pé ọlọ́ọ̀kun ajá o ọlọ́ọ̀kun àṣẹ o mo jẹ́ gbé lọ́wọ́ yìí àbá pọ̀ jù báyìí lọ bí bàbá ti sọ fún wa a máa ní ká kọ́kọ́ gbọ́ ohun tẹ́ ẹ bá wá bẹ́ẹ̀ bá tún padà wá a sì ń padà bọ̀ bóyá ọ̀rùn gan ni ẹ ti bá ó yá dádì ẹ mọ́mì wa ẹ bá wa dáhùn. ṣé ẹ rí nípa ti pé àwọn ọba mi ò ní ọ̀nà kan ní àwọn coordinator wọn answer sí ló answer question ọ̀nà ni. ó tún pín sọ́nà mi kì í ṣe wọ́n rí ọba tó yan alátẹnujẹ tó jẹ́ pé lè táwọn rí jẹ kò sí tó kàn wọ́n pẹ̀lú ẹlòmíì wọ́n rí àwọn ọba nílẹ̀ Yorùbá tó jẹ́ pé nǹkan tó ń ṣẹlẹ̀ ò tẹ́ wọn lọ́rùn wọ́n interview ọba kan ní Ìjẹ̀ṣà ilẹ̀ Ìjẹ̀ṣà lọ́ba yẹn wà ó ní gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ ó ní kò nígbà táwọn èèyàn wa gbogbo tó ń sọ pé ẹ̀ dá sí ẹ̀yìn ọba wa ó ní kì í ṣe pé ó láwọn ọba gan máa ń sọ láàrin ara wọn ó ní nǹkan tó ń ṣẹlẹ̀ ní Nàìjíríà sí wọn ní kò tẹ́ wọn lọ́rùn ó ní owó ìjòyè ní North lọ́ba first class ọba ń gbà nílẹ̀ Yorùbá tọ́dẹ̀ sọ fún ṣífù wọn nílẹ̀ Haúsá owó ṣífù lásán. ó ní but ó wá pèdè kó ní ẹni tó máa parí ọ̀rọ̀ ó ní kì í bẹ̀rẹ̀ ọ̀rọ̀ ó ní kí wọ́n sì máa jà lọ náà ó ní wá níbi tọ́rọ̀ adé kí àwọn ọba kan tó dìde sí good. ó ní kì í ṣe àwọn ló máa ṣáájú pẹ̀lú póòsì táwọn wà ìjọba ló fi wọ́n jẹ bọ́n mess up ẹ rí i pé wọ́n yọ ọba lóyè sí i so ó ní ọgbọ́n náà fi ń ṣe ó ní ìjà tá a ṣẹ̀ ń jà yìí ọba yẹn ni mò ń kó tí o ó ló pẹ́ tó ti ń retí wa káwa gan ti dìde ọ̀rọ̀ yìí ó ló ti ń pẹ́jọ oníbọ̀ ó ní kò sígbà kan dáṣọ tán rílẹ̀ fi wọ́ ó ní kẹ́ ẹ máa já lọ bẹ́ẹ̀ náà ó ní ó tó bá dé stage kan ó láwọn náà dìde ó níbọ̀ kì í ṣe gbogbo ẹ̀ náà lè máa gbọ́ lẹ́nu wọn. so many things ló ṣe rí àwọn àgbààgbà tẹ́rọ pé kò lọ́wọ́ sí kì í ṣe gbogbo aṣọ là ń sá lóhùn ẹ̀yin ẹ máa wo ibi tọ́rọ̀ lọ ẹ ṣáà contribute ti yín sí
ẹja jùmọ̀ ṣé jàre mọ́mì mi. so many people dẹ̀ rò pé ṣé wọ́n ní dá iṣẹ́ ń lọ bí òní sọ jù bẹ́ẹ̀. tó mọ́mì mi àwọn màmá fẹ́ sọ ẹ súnmọ́ bí mọ́mì ẹ má bínú ó ti rẹra. ẹ má jà pa mọ́mì ń bá wa sọ̀rọ̀. èmi fẹ́ sọ pé tọ̀ sáà ti ń palẹ̀ mọ́ sáà ti ń múra torí àwọn ọmọ wa tí wọ́n wà ní nọ́ọ̀tì tí wọ́n ń ṣiṣẹ́ tí ó bá ti jẹ́ pé Yorùbá dá dúró nísìn wọ́n tì wọ́n sí wa sáàrí bí mú wọn sí. mọ́mì ẹ bá mi dáhùn question yìí ṣé ẹ ti sọ̀rọ̀ mọ́mì ok ẹ jẹ́ kan land. then tá a bá wo gbogbo rẹ nǹkan àlùmọ́ọ́nì èwo la ní àwa Yorùbá ó yẹ ká múra rẹ̀ wọ́n ló ọ̀kan wà bí kan ká máa ṣiṣẹ́ tọ́ láti sìn lọ torí ìgbà tá a bá dá dúró kó lè já sí owó ìrọ̀rùn fún wa. so tèmi kan fẹ́ sọ káwa náà múra láti ilẹ̀ ibi tá a ti rí nǹkan tó mọ̀ mówó wá fún wa á tètè lọ bẹ̀ káwọn China ò tó kó tán. ẹ ṣe mọ́mì ẹ ní sùúrù náà ẹ ní sùúrù mọ́mì lágbára Ọlọ́run àgbáyé yóò dalẹ̀ mọ́. ṣe rí Ọlọ́run tó dá gbogbo àgbáyé pátápátá tó dá ìlú kankan kò sí gbogbo ibi tí Ọlọ́run dá tí ò dá nǹkan tán máa jẹ síbẹ̀. ó wá wo àwọn ìlú kan láyé ọ̀tọ̀ ó wá fi àwọn nǹkan ọ̀rá ilẹ̀ ó fi ta wọ́n lọ́rẹ. lára àwọn orílẹ̀-èdè tí Ọlọ́run ta lọ́rẹ jù lágbàáyé nílẹ̀ Yorùbá wà. kì í ṣe gbogbo aṣọ là ń sá lórùn bí mọ́mí mi ṣe sọ lẹ́ẹ̀kan tá bá ní ká máa ka àwọn àlùmọ́ọ́nì ilẹ̀ tí Yorùbá ní ẹ jẹ́ wá fi orílẹ̀-èdè kan ṣàpẹẹrẹ fún yín ká lè round up. wọ́n ń pe orílẹ̀-èdè kan ní Dubai ìlú ní Dubai yẹn o bọ̀ orúkọ orílẹ̀-èdè yẹn ní United Arab Emirates. orílẹ̀-èdè yẹn ẹ mọ̀ tán pè ní desert ní kí tán pè desert aṣálẹ̀ tó jẹ́ pé kìkì eruku níbi tán ti máa ń gun kẹ́tẹ́kẹ́tẹ́ ẹ̀ tá tún gun ràkúnmí kò ń sí koríko ń bẹ̀ kò ń sí kankan òun náà pè ní desert kìkì yanrìn ní ibẹ̀ ni orílẹ̀-èdè yẹn bọ́ ṣe rí nìyẹn ṣùgbọ́n omi kékeré kan gba ibẹ̀ kọjá. Ọlọ́run wá wò wọ́n sùnsùnsùn pé ọpọlọ àwọn tó wà nílùú yìí ọpọlọ wọn pé màá ta wọn lọ́rẹ. nínú gbogbo nǹkan tí a ní nílẹ̀ Yorùbá Ọlọ́run wá mú ẹyọ kan péré nínú ẹ̀ ó wá fi ta wọn lọ́rẹ ńbẹ̀. kí dẹ̀ ní nǹkan ẹyọ kan yẹn epo rọ̀bì wá fún wọn níbẹ̀. ọba ìlú yẹn wá dìde àwọn méjì ni ẹni tó jẹ́ ẹ̀gbọ́n ìyẹn ló wà ní Abu Dhabi ìlú kan nìyẹn ẹni tó jẹ́ àbúrò ìyẹn wà ní Dubai. àwọn méjèèjì wá dìde wọ́n wá gbé àwọn scientist wá àwọn tó mọ àwọn onímọ̀ ẹ̀rọ wọ́n wá ṣèwádìí wọ́n rí epo yẹn wọ́n wá ní kábíyèsí ẹ gbọ́ epo yìí bẹ́ẹ̀ ṣe rí epo yìí kò lè ju 50 ọdún tẹ́ fi máa rí epo yìí wà o lẹ́yìn 50 ọdún kò ní sépo mọ́ o. ẹ̀gbọ́n wá pé àbúrò wọn wá jọ jókòó kí ni ká ṣe sọ̀rọ̀ epo tí wàá rí i ọgbọ́n wo ni ká dà tó fi jẹ́ pé tí epo yóò bá tiẹ̀ ní sí mọ́ tìlú wa ò ní jìyà mọ́ tá a wà ní number 1. wọ́n wá jọ pinnu ìpè àlùmọ́nì ta ní a gbọ́dọ̀ jẹ́ kó wúlò fún ìran ọmọ wa kí ìyà má jẹ wọ́n. kí làwọn fẹ́ ṣe wọ́n làwọn fẹ́ kọ́lé tó ga jù lágbàáyé wọ́n làwọn fẹ́ kọ́ ṣọ́ọ̀bù tó tóbi jù lágbàáyé wọ́n làwọn fẹ́ ní artificial island tó tóbi jù lágbàáyé wọ́n sọ lóríṣiríṣi gbogbo nǹkan tó ṣàjẹ́ tó tóbi jù lágbàáyé wọ́n làwọn fẹ́ ní. lórí epo tí wọ́n ń tà epo tí Nàìjíríà ń tà tí yà ń jẹ àwa níbí àwọn ta epo yẹn ilé tó ga jù lágbàáyé lè ní ibẹ̀ ló wà o wọ́n kọ síbẹ̀ ṣé ẹ rí aṣálẹ̀ wọn yẹn wọ́n sọ di ìlú tó fọ́n ju Amẹ́ríkà lọ orílẹ̀-èdè yẹn náà ń pè ní United Arab Emirates àwọn ọmọ wa ń lọ bẹ́ẹ̀ sì tán lọ ń wá ṣẹ́ẹ́sì àwọn ọmọ ìlú yẹn ò kì í ṣiṣẹ́ mọ́ wọ́n máa ń kẹ́sẹ̀ léra bí eléyìí ni tí wọ́n á máa pàṣẹ tí àwa tá a kúrò níbí lọ sọ́hún lọ ṣiṣẹ́ a máa ṣiṣẹ́ fún wọn wọ́n á máa fi jẹun ní àwọn ọmọ ìlú yẹn epo nìkan nìyẹn o àwa ní ju bẹ́ẹ̀ lọ nílẹ̀ Yorùbá ọpọlọ dẹ̀ wà tẹ́ bá dé Dubai lé ní ẹ lanu báyìí ni ilé tó ga jù lágbàáyé ibẹ̀ ló wà ṣọ́ọ̀bù tán ti ń ta nǹkan tẹ́ ti máa ra nǹkan tẹ́ ẹ̀ sanwó eléyìí tó tóbi jù lágbàáyé tó tó gbogbo ìlú yìí ibẹ̀ náà kọ́ sí
1 kilometre ní ilé tó ń kọ́ síbẹ̀ tó ga jù lágbàáyé no about 900 feet 900 feet tó jẹ́ pé tẹ bá fẹ́ lọ bígbà tẹ fẹ́ ti bí lọ sí junction lọ́hùn kẹ tó wọ Ọ̀fà ilé ni o tẹ bá fẹ́ tí lift bá fẹ́ gbé yín gùnkè ẹ mọ rìn bígbà tẹ ẹ rìn ìrìn àjò ni ibẹ̀ ló wà o wọ́n kọ́lé sórí omi ń bẹ̀ ilé tó ga jù the best hotel tó fine jù lágbàáyé orí omi náà kọ́ sí nílùú yẹn ẹ má jà fagùn ilẹ̀ Yorùbá ìta máa fi ṣe ọlá àti ní o ẹ má jẹ́ kẹ́rù ó bà yín àwa sọ fáwọn ọmọ wa ni tí agogo bá ti ń lù kankan tán ti ń rí ojú ọjọ́ pé kìíní ti ń ṣe é ṣe kán tètè máa wálé ẹ má jẹ́ kẹ́rù ó bà yín tá a bá dá dúró tán tíṣẹ́ wa dúró àwọn ọmọ wa máa kọ́kọ́ jẹ wọ́n máa kọ́kọ́ rí ṣe kó tó nípa máa bẹ̀rẹ̀ sí nípa àwọn aráàlú òkè míì wá pé ẹ wá ṣiṣẹ́ ń bí àníṣẹ́ dáàdì àdáṣẹ́ lẹ̀ bẹ́ẹ̀ yóò tẹ́ wàá ṣe wàhálà mọ́ ọmọ yẹn àdáṣẹ́ sílẹ̀ àgbàyàn bíi 50 ṣiṣẹ́ ńgbà tẹ́yìn bá tọmọ yín dáṣẹ́ tọmọ yín níṣẹ́ tọmọ yín ní gbogbo yín tẹ̀ ní sẹ́yìn lẹ fẹ́ wá pọ̀ ọmọ dáàdì kó wá bá yín ṣiṣẹ́ sẹ́yìn lọ fẹ́ pọ̀ ọmọ ti dáàdì pé kó wá ṣiṣẹ́ bólẹ́ tí máa pè yàn ẹ lọ sí orílẹ̀-èdè míì ẹ̀yin Ghana iṣẹ́ wà Nàìjíríà ẹ máa bọ̀ ṣèbẹ́yìn lọ bẹ́ẹ̀ tí wọ́n ti lé yín padà wọ́n ní Nàìjíríà must go Ghana must go ní tẹ́lẹ̀ ó ti di Nàìjíríà must go àwọn tí ń lé yín padà ń sìn wọ́n ní kò ṣiṣẹ́ mọ́ ẹ̀yin lẹ́ wàá lọ bẹ̀ lọ pé wọ́n máa bọ̀ ní ilẹ̀ Oòduà nation ẹ wá ṣiṣẹ́ tí wọ́n wá gba visa wọ́n wá sí bí so ẹ má jẹ́ kẹ́rù bá yín mọ́ mi gbogbo ohun tá a máa fi ṣiṣẹ́ tẹ́yìn ò tiẹ̀ ní ṣiṣẹ́ nílùú òyìnbó l'Amẹ́ríkà àgbàlagbà bíi ti wọn ò ń ṣiṣẹ́ gbogbo ẹ̀yin tẹ́jú òkú yìí ẹ̀ ń ṣiṣẹ́ mọ́ ẹ dẹ̀ máa gbowó oṣù ẹ máa gbóúnjẹ ẹ béèrè lọ́wọ́ àwọn tó wà lọ́wọ́ wọn sọ fún yín bóyá a parọ́ ẹ má jẹ́ ká fi àkókò ṣòfò ẹ bá mi kó kínní yìí dáàdì ta ni olórí níbi tí a máa kọ́kọ́ hand over ẹ̀ fún tó jẹ́ bí coordinator àwọn dáàdì ẹ bá mi hand over ẹ̀ fún dáàdì ló máa ha dáàdì torí àkókò wa ni o ẹ bá wa ṣe ní ṣókíṣókí ẹ gbé fún dáàdì bẹ́ẹ̀ yẹn ẹ jẹ́ kí dáàdì fúnra ẹ̀ pé. pẹ̀lú ọ̀rọ̀ tó wà nílẹ̀ àwọn akọ́lá jẹ́ wàhálà àmọ́ olórí wa ni wàhálà àmọ́ àti sọ. wọ́n ní tí a bá wo lónà fún àhọ̀rọ̀ adégun Kwara State yìí gẹ́gẹ́ bí ààyè kan ní Nàìjíríà there is oil in this country ní àrà ọ̀rẹ́ ń bẹ̀ yẹn wọ́n ti rí oil bọ̀ bí Nàìjíríà ò bá pín Yorùbá ò lè dá dúró Ìgbò ò lè dá dúró Haúsá ò lè dá dúró. ẹ̀yàn náà là ń bá wà. bọ̀ tí Nàìjíríà bá pín lónìí kò sí ìyà kankan tí ó jẹ ní Nàìjíríà. ní Yorùbá. tí ó jẹ wá nílẹ̀ Odùduwà ní Nàìjíríà náà lásásì wà náà nítorí pé yóò ń gbọ́ wá pín ẹ wàá mọ̀ pé àlùmọ́nì ń bẹ. pẹ̀lẹ́ wàá mọ àṣẹ wàá tọ́ adùn wò. nílùú ẹni lè ta wọ̀ yìí òkè òré ń bẹ yẹn góòdì wà ń bẹ. ẹ má sọ ẹ má sọ ẹ má fi gbogbo yẹn lẹ ẹ má sọ. but the only problem tá a ní òun náà ni pé ká mọ̀ pé kí Nàìjíríà ò bírèkì tí Nàìjíríà bá bírèkì. ìyẹn la torí ẹ̀ wá báyìí á bírèkì ẹ ṣeun mọ́mì mi ẹ̀yin náà fẹ́ dá sí i ẹ mọ́jú pẹ́. ọlọ́ba mú ìlú wa lọ́wọ́ àmín nàìjíríà ló mú nàìjíríà lọ́wọ́ àmín àṣẹ. ṣé bá rántí láyé jọ àwọn Yíbò Yorùbá wọn ń retí pé kò sáwájú pé tí a bá sáwájú àwọn Yíbò kó dìde agbára wá dìde ṣùgbọ́n gbà tí Yorùbá ò sáwájú táǹkì dì inú sáwọ́dọ̀ orí mi ló wà ti tẹ̀ àwọn aláàpẹ kínní ló fa gbogbo òkè tó dọ̀ pé òdì ìbá ṣe bẹ́ẹ̀ òní ìjà ọ̀gá wa lójú. ìyá ò lè jẹ wá ìyá ò lè jẹ wá. tó a kí gbogbo ẹ̀yin tí ẹ̀ ń wò wá káàkiri àgbáyé bí mo ṣe ń wò yín lọ́wọ́lọ́wọ́ báyìí èèyàn bíi 104 ló ń wò káàkiri àgbáyé lọ́wọ́lọ́wọ́ báyìí tó ń wò ní láìfù ní o àwọn tó ti ṣí ẹ lọ́tọ́ tó máa wò létà wọ́n pọ̀ bẹ́ẹ̀ so a kí gbogbo yín pápátá àròjọ mùsùlùmí ẹ bá mi fún dádì ní kinní yẹn ẹ ti kó fún wọn so òǹrè ẹ bá wa pín késẹ̀tì yẹn ò pọ̀ dádì ẹ bá mi kó fún wọn késẹ̀tì yìí ẹ mú wá ọ̀rọ̀ ìṣítí ló wà ń bẹ̀ tẹ́ ẹ bá ráyè ẹ lè jọ wò papọ̀ kẹ́ ẹ wò ẹ gbọ́ ẹ̀gbọ́n wa Ọláyọmí Kóìkí tó wà lórílẹ̀‐èdè London òun ló ṣiṣẹ́ takuntakun síbí ilé ìtawà náà sọ a máa ṣe jáde gbogbo ẹ̀ ló máa débí tẹ́ ẹ rí ṣùgbọ́n ẹ farabalẹ̀ ẹ wo àwọn eléyìí tẹ́ bá wò ẹ rí pé méjì 1 wà ń bẹ̀ 2 wà ń bẹ̀ 3 wà ń bẹ̀
1 ní 2 ní 3 ní 3 ní 3 ní 3 náà ní ok wá àti pín 2 yẹn tán but kò sí wàhálà ẹ kó fún wọn bẹ́ẹ̀ the same thing náà ní gbogbo ẹ ẹ wò ẹ lè pín kẹ jẹ́ kó ní kálukú kẹ lọ wò papọ̀ kẹ jọ digest ẹ nọ́mbà wà ń bẹ̀ nọ́mbà mi náà ti wà lọ́wọ́ dádì bẹ́ẹ̀ bá perú pàdé bíi eléyìí ẹ pè wá iṣẹ́ tá a gbà nìyẹn àwa náà fẹ́ jà a fẹ́ káwọn ọmọ wa súre fún wa báwọn ọmọ Amẹ́ríkà ṣe ń súre fáwọn tó ń ṣe Amẹ́ríkà dọ́là pé God bless America a fẹ́ káwọn tiwa náà sọ bẹ́ẹ̀ sí wa àwọn babaláwa ti fẹ́ẹ̀lì wa àwa náà gbọ́dọ̀ fẹ́ẹ̀lì wọn a gbọ́dọ̀ fẹ́ẹ̀lì àwọn ọmọ wa ẹ jọ̀ọ́ ẹ̀bẹ̀ la bẹ̀ yín kò ní bàjẹ́ fún gbogbo wa á dáa fún gbogbo wa èmi á náwó Yorùbá o owó orílẹ̀-èdè mi tuntun Oòduà nation èmi á ná o màá fi kọ́lé màá fi ra mọ́tò màá fi dá nǹkan re ṣe o wọn ò ní fi mí wá ṣàwátì o ẹnìkan sọ kankan fún mi ó ní Ọmọlúkà mo ní ẹ̀hẹ́n ó láwọn tó bá ti ń jà fún òmìnira ìlú kan ó ní wọn ò kì í rí ìlú yẹn mo ní mi ìwà mọ tiẹ̀ mo ní ṣé orí tèmi yìí èmi á rí ojú rẹ màá rí ìlú mi tuntun yìí máa wọ Oòduà nation máa gbé flagi tí màá kọ áńtẹ̀mù Yorùbá nation ẹ jẹ́ ká dìde ká kọ ó yá 1 2 go. Iṣẹ́ wa fúnlẹ̀ wá fún ilẹ̀ ìbí wa ká ṣiṣẹ́ ká ṣiṣẹ́ ká ṣiṣẹ́ ká jọlá ìgbàgbọ́ wa ni pé ìgbàgbọ́ wa ni pé bá a ti bẹ̀rù la bọ́ mọ́ bẹ̀rù la bọ́ mọ́ ká ṣiṣẹ́ ká ṣiṣẹ́ ká ṣiṣẹ́ ká ṣiṣẹ́ ká jọlá ìṣọ̀kan àtòmìnira ìṣọ̀kan àtòmìnira ní ẹjẹ́ a máa lépa tẹ̀síwájú fọ́pọ̀ ire jù fọ́pọ̀ ire fọ́pọ̀ ire àtòhun tó dára tòhun tó dára ọmọ Oòduà dìde ọmọ Oòduà dìde bọ́ sí ipò ẹ̀tọ́ rẹ ipò ẹ̀tọ́ ìwọ ni ìmọ́lẹ̀ ìwọ ni ìmọ́lẹ̀ gbogbo adúláwọ̀ ẹ pàtẹ́wọ́ fún mi. ẹ ṣé o ẹ jẹ́ ká bàsìkò yìí kí gbogbo àwọn èèyàn wa ní France ìfìmọ̀ṣọ̀kan Yorùbá lórílẹ̀‐èdè France a dúpẹ́ lọ́wọ́ yín o àwọn náà ní ká bọ́ sọ́nà ká wá sọ fún yín wọ́n ní ká wá sórílẹ̀ ìpínlẹ̀ Kwara ká pariwo lọ ká débi tílẹ̀ Yorùbá dé ká sọ fún wọn pé ìyà ń jẹ yín o ìyà ń jẹ Yorùbá àfẹ́dádúró a dúpẹ́ lọ́wọ́ yín o gbogbo ẹ̀yin ìfìmọ̀ṣọ̀kan Yorùbá lórílẹ̀‐èdè France àkìyìn mo kí màmá mi tí wọ́n wà ní London tí wọ́n máa fi gbà gbogbo ń ṣe tèmi tó jẹ́ pé tí bá pe aago wọn lọ́wọ́ kan wọ́n máa pè mí padà ni màmá mi Susanna tí wọ́n jẹ́ àbúrò fún dáàdi wa yìí gbogbo gbàná máa ń dá mi lóhùn àwọn náà ní wọ́n gbọ́dọ̀ má dé lù mí o mọ́mì bí bá dì ní wá bí tẹ́lẹ̀ yín torí ti yín wá adẹ̀ tí wà ń bí sìn àṣẹ ìbẹ̀rẹ̀ ni a tún padà bọ̀ lágbára Ọlọ́run a ti sọ ní tá a fẹ́ ẹ bá wa sọ fáwọn ọ̀dọ́ bíi tiwa ẹ kó wọn jọ ẹ fi kíní tá à ń sọ yẹ fi hàn wọ́n ní tẹ́ fi ń jẹṣu tẹ́ fi ń jẹyán tẹ́ fi ń jẹ̀kọ tó wà lábẹ́ ewé ẹ fi hàn wọ́n ẹ ṣe so a ní rí jù báyìí lọ torí a tún máa tẹ̀síwájú a máa fi ya fọ́tò ni tó a máa tẹ̀síwájú nínú ìrìn àjò wa ẹni bá ní a máa dé òun là ní dé bá ẹni ní a máa ń bọ̀ là ní bọ̀ bá a délé kokoko ìkọ́mọjò lẹ́sẹ̀ a délé kokoko ni ẹ ṣe gan dúpẹ́ lọ́wọ́ yín ẹ bá wa share mẹ́sẹ̀gì gbogbo ẹ̀yin tí ẹ̀ ń wò wá ẹ̀gbọ́n mi Ọláyọmí Kòìkí mo dúpẹ́ lọ́wọ́ yín wọ́n ti bá wa pín káàkiri àdúpẹ́ ẹ ṣe ojú òní tì yín o gbogbo ẹ̀yin tí ẹ̀ ń wò wá káàkiri àgbáyé àdúpẹ́ lọ́wọ́ yín àti gbogbo àwọn ikọ̀ tí àjọ kọ́wọ́ rìn àwọn mọ́mì wa yìí àti coordinator wa ní Ondo State àti ẹ̀gbọ́n mi Trostena tí wọ́n jẹ́ gómìnà OPC l'Ondo State àti dáàdì wa ìkẹta òkè wọ́n ti wà nú mọ́tò tó Akin Ọmọlúkà lèmi jẹ́ mọ̀ pé ẹ̀rù máa ń bà mí mi lè sọ̀rọ̀ tí bá ti rérò mo máa ń tijú ẹ ṣe gan ìní sọ́jú báwọn.
báwọn lọ ojú òní wá tí o ẹ̀yin tí ẹ bá fẹ́ bá wa sọ̀rọ̀ ẹ jẹ́ n fi nọ́mbà síbẹ̀ fún yín 07046092484 nọ́mbà tí ẹ lè pè wá sí nìyẹn 07046. ẹ ṣé kí n tún pè no number direct line mi nìyẹn 07046092484 ṣé ẹ ti rí nọ́mbà yẹn la pín síbẹ̀ yẹn ẹ̀yin tí ẹ̀ ń wò wá ní o a ti pín ní nọ́mbà yẹn so ẹ kọ́ńtàtì wá sí nọ́mbà yẹn á dá yín lóhùn ẹ ṣé o ire ni o.